ẹni tó yẹ máa jẹ àjíbọ́lá kò lè jẹ́ kó ní àbúrò tó bá ṣàkíní alákíní ò lè jẹ́ kó ní. ẹ̀yin tẹ̀ ẹ̀gbá ẹ̀yin tí wọ́n lè gbá ẹ̀yin tẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ọ̀bùrẹ̀ ẹ̀yin tẹ̀ ẹ̀gbá ẹ̀yin tẹ̀ sọ pé bọ́ọ̀sì ni kọ́ gbé wá ẹ̀yin tẹ̀ ẹ̀gbá. Èyí tẹ́ ẹ̀gbọ́n tó tẹ́ sọ pé Jíbọ́lá lè fẹ́ gbọ́ ẹ̀yin náà gbà ó máa sọ pé erékeré lè rí àgbèrè tó fò lókè ó fò lókè kéréké gbàgbọ́ sórí ìrèké onírèké bá gbèrèké sókè ló bá kórè ló bá nílé. Ṣé máa sọ pé ẹlẹ́ẹ̀kẹ́rin ẹlẹ́dẹ̀ ìyẹn tẹ̀ jẹ́rẹ́jẹ́rẹ́ ó ní kí wọ́n jẹ́rọ ẹlẹ́dẹ̀ ó lé mi kì í jẹ́rọ ẹlẹ́dẹ̀ ló bá nẹ́bẹ̀ pariwo jẹ́jẹ́jẹ́. ẹ̀yin náà gba ẹ̀yin náà sọ pé káńsù sáà mọ́ ní aláàbí ojú wọn lọ bọ́ bẹ́ẹ̀ wá sí òun lọ mẹ́jọ ẹ̀yin náà gba. Alábí náà ò lápára kan wá o ẹ̀yin ẹni kò pé bá a sọ o àti wọ́n pé bá a sọ o. ẹ̀yin ẹni kò pé bá a sọ o àti wọ́n pé bá a sọ o. Àwọn ìlara àwọn aṣáájú.
sílẹ̀ àgbò tí wọ́n ní wọ́n ṣe o. Àwọn ọmọ ikú òyìnbó tí wọ́n ní wọ́n wọ́n ṣe máa gbà. Eléré tó tilẹ̀ gbà o. Adébí náà ní aláwo. Aláwo kàtó sọ̀rọ̀ bàbá oko. Eléré tó lẹ̀ gbà o. Èmi àti àwọn iṣẹ́ wọn 5 or 6 ò lágbára ìbánadọ́ ṣe. Ọkọ mi balẹ̀ tí ń bá fẹ́ wá. Ẹgbẹ́ yìí láwọn bá ti gbé wá. Ọkọ mi balẹ̀ òkú mi máa tó. Èlò mi sí ọ̀pọ̀ yìí. Ilé. Báyìí sọ́ọ́lá.
tẹ̀sí kò dá. Ìṣètọ́mọdé ọtí trọ́fì yẹn pàtó. Ìṣètọ́mọdé làbàdà wà tó rárá. Olùṣàkíyè ọ̀rẹ́ ọdún mi ó lọ fa àrùbọ̀dọ̀. Ọtí trọ́fì mi lọ́nà. Wà á gbá yìí nínú àá. Ọ̀nà ewu àgbáyé o. Wà á gbá yìí nínú àá. Ọ̀nà ewu àgbáyé o. Ẹnu tó ẹ̀rí bá ń tọ́jú bá wà ní bóyá. Èyí náà yẹ bí ẹ̀wọ̀ orí ni ìlú. Èyí ló bá yìí ní ọ̀rọ̀ tó lè bẹ́ẹ̀ yìí yọ. Èyí ló ti rọ̀ ní ìlú.
àtijọ́ ní ẹ̀ o. Ọkọ̀ tó mú tá alábọ̀ ìkàrà rẹ̀ sẹ́yìn. Ẹbí sórí rẹ̀ sí ìlú. Ọkọ̀ tó mú tá ìgbà tí ó sẹ́yìn rẹ̀ sẹ́yìn. Ẹbí sínú ọbẹ̀ náà ọmọ bá mi. Ọkọ̀ tó mú tá. Ọkọ̀ tó mú tá. Lọ́wọ́ ọkọ̀ tó mú tá. Ẹbí sórí rẹ̀ sẹ́yìn ọmọ bá mi. Tuesday,